ṣe bàbá ò lẹ́jọ́ èyí tí ó ti gbé òjú pẹlẹbẹ lọ bí yàrá ògbó bá ṣe kéré tó ní gbádùn ẹ̀ tó ó bá fẹ́ láfẹ̀jọ àpò ṣe àfi bí ẹni jálu alágbálúgbò mi bí àpọ̀dá jálùjọ àrèmọdé àwọn ògbó kọ́dún tẹ sábẹ́ òkùnrin bí òkú ń bété òmíràn nìkan bí pọ̀mọ́ rírẹ̀ àwọn ògbó kan rí pẹlẹbẹ ṣùgbọ́n wọ́n gbẹ́jọ́ àánú bí ṣọ́ǹbọ̀ ògbó tó dájú nìyẹn ọ̀pọ̀ ògbó ló tún lanú lẹ̀ bí ajá mi ló pa o irú wo ló ń gbé kiri ẹ sábọ̀dọ̀ ọdún ládé fẹ́ yẹ̀bọ̀ ẹgbò. ẹ sábọ̀dọ̀ olóbò pàpà. Adébáyọ̀ ó yá wí fún wọn torí mo ti yẹ tiẹ̀ wò dandan ni o. Àwọn kọ́kọ́ ọ̀gùn wọ́n ti ní ìwúra bíi Tàbílátìf ọmọ Adédìméjì. Àwọn kan ò ní ìwúra rárá ṣùgbọ́n wọ́n gùn dọ̀ọ̀ràn. Kíkùn tàbí títóbi òkó kò dàbí kákọ́ mọ̀kò odó. Ó tójú ọ̀rọ̀. Akọ tí ò bá lè dóbìnrin kó dàmíra. Máa ń sá lóko wọn kò sí àsán. Ṣùgbọ́n mi kò. Òbójú jura wọn lọ. Princess Adé ṣé o. Okojoko lọ. Òbójú jura wọn lọ. Ọdúnládé yẹ̀ wò wá sọ fún wa. Òbó ẹ sábọ̀. Ó bá jẹ́ kí n gbọ́. Ẹlòmíràn bá ẹ sábọ̀ jù. Ó bá jẹ́ kí n gbọ́. Ó bá jẹ́ kí n gbọ́. Ẹlòmíràn bá ẹ ṣù. Yàtọ̀ sí Ọdúnládé Adébọ́lá. Adébọ́lá tí a. Ọdúnládé má bẹ̀rù rárá ìjọ pàpà ní Ẹsábọ̀dù ní o kò lè kú sábẹ́ oko. Bẹ́ẹ̀ni Ẹsábọ̀dù ló sọ bẹ́ẹ̀. 50 ọdún obìnrin kò ní ìdí 60 ọdún rárá. Ẹ pọ̀ ní bàṣírí oko idán ní bàṣírí òbò. Ọkùnrin 40 ọdún ẹ̀fọ́ kó bàṣírí menopause. Ó bá jẹ́ kí n gbọ́. Mercy Àyíbí aya Jóná. Ó bá jẹ́ kí n gbọ́. Aya Jóná. Okojoko lọ. Okojoko lọ. Okojoko lọ. Yẹ́kẹ́yẹ́wò. Ṣọ̀kíṣọ̀kí ṣọ̀rọ̀. Yóò kó láwọn lóògùn náà ajákùnkọ̀ lọ. Bí akọ́ bá tún kúkú sínú ògùn àwọn ìlú pẹ̀lẹ́. Ògbò tí òrókó dédé ní wọ́n ayé ṣẹ́, ìyórókó lóòrèkóòrè ní jọ̀lọ̀. Mercy Ẹsábọ̀dù fàṣọ kò ní bẹ́ẹ̀ bá fẹ̀ṣọ kò ní àríjà ẹ̀ mọ́. Akọ́dá ayé o, ìbára ni mo ṣe. Olùdá oko, olùdá oko, olùdá òbò, olùdá ẹ̀pọ̀n, olùdá idọ̀, ìbára ni mo ṣe. Ìbàrẹ̀ ni mo ṣe, ìbàrẹ̀ ni mo ṣe òòṣà òkè. Ìbàrẹ̀ ni mo ṣe o, ìbàrẹ̀ ni mo ṣe òòṣà òkè. Ẹjọ́ ojú mi ṣe. Ẹ káàárọ̀ ẹ kú dédé wò yìí. Ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín. Ẹ kú lé. Ṣe dáadáa ni mo bá yín. Ẹ kú ìdílé mú, ẹ kú ìdòdì mú. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní gbogbo àgbáyé. Wọ́n ní yiniyini kẹ́ni lè ṣe mí ẹni tí a bá ṣe lóore bí ò bá dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni. Ọpẹ́ ni mo mú wá láàárọ̀ yìí àmọ́ kí n tó máa bá ọpẹ́ mi lọ mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ohun tó gbé mi lọ sí Nàìjíríà. Award ni mo lọ gbà ní Naija. Nígbà tí wọ́n dẹ̀ mú award yẹn tán bá mi sọ̀rọ̀ award yẹn mo béèrè àwọn questions kan lọ́wọ́ àwọn tó fún mi ní award. Nígbà tán tẹ̀ bẹ̀rẹ̀ award yẹn rárá mo tún máa wá pè wọ́n sórí ètò yìí kí n tó bẹ̀rẹ̀ ọpẹ́ yẹn rárá láti béèrè lọ́wọ́ wọn ní gbogbo ojú ayé. Question tí mo dẹ̀ bi wọ́n ni wípé ẹni ẹ fẹ́ fún mi láward kí ni nǹkan tí mo ṣe táwọn èèyàn bá bi yín pé kí lọmọ yìí ṣe tó fi deserve award kí lẹ máa sọ fún wọn. Mo bi wọ́n mo ní èmi ò kí ṣe tó máa ń jump at offer bẹ́ẹ̀ yẹn mo ní bọ̀ tó bá wá bi yín léèrè pé kí ni mo ṣe kí lẹ feel pé mo ṣe bí ó ti ẹ̀ pọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tó ń ṣe kò make sense ó dayé rú ó ṣe kinní kan kí ni mo ṣe kí lẹ máa sọ. So mo béèrè lọ́wọ́ wọn
mo wá dúpẹ́ lọ́wọ́ Ọ̀túnba Gbénga Adélékè àti Mr. Leo Gbénga Ọlálérè pé Ọlọ́run tó ní kẹyàn mi kẹ fún mi kò ní padà lẹ́yìn yín. Àmọ́ kí n tó máa bá ètò yẹn lọ, mo máa pe wọ́n wọlé. Award lélẹ́yìí tí mo gbà ní tí àwọn Yomafa fún mi, Yomafa Global Award òun lélẹ́yìí. Mo dẹ̀ sọ nínú nígbà tí mo ń sọ̀rọ̀, mo ní mo dedicate award yìí fún gbogbo fans mi all over the world. Gbogbo àwọn tí wọ́n believe nínú nǹkan tí mò ń ṣe, gbogbo àwọn tí wọ́n rí nǹkan tí mò ń ṣe bẹ́ẹ̀ ni pé ó make sense, gbogbo àwọn tí wọ́n support mi tí mi ò gbúdọ̀ máa dárúkọ wọn, gbogbo wọn àtẹbí mi àtàrà mi àti gbogbo fans mi all over the world. Mo dúpẹ́ pé ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe. Ǹjọ́ nǹkan ẹ̀yẹ ọmọ yín wọn ò ní fi yín ṣàwátì, àwọn ọmọ yín náà ayé ò ní dẹ́mi wọn légbodò, wọn ò ní kúkú òjijì, àwọn gbogbo nǹkan oore náà ló máa kọ́gùn sí ọ̀dọ̀ wọn. Èyí tí wọ́n fún mi ní Ilé Ifẹ̀ rèé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀túnba Gbénga Adélékè, mo dúpẹ́ lọ́wọ́ Honey of Ifẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ Yèyé Lájé which is Mama Tóyìn Kọ́ládé. Mi tí bẹ̀rẹ̀ ọpẹ́ yẹn, mo kọ́kọ́ fẹ́ mú tàwọn award yẹn kúrò. Ẹ jẹ́ kí n pe wọ́n wọlé, ẹ jẹ́ kí n kọ́kọ́ pe Ọ̀túnba Gbénga Adélékè wọlé pé kí n dúpẹ́, mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Àmọ́ ẹ wá sọ fún gbogbo ayé lójú question tí mo bi yín pé ìjẹ́ fi pé mo deserve award yìí, kí ni nǹkan tẹ́ rí tẹ́ fi pé èmi ló tọ́ sí. Mo mọ̀ pé mo bi wọ́n lẹ́yìn, mo dẹ̀ tún máa bi wọ́n ní ojú gbogbo ayé náà. Ẹ káàárọ̀ Ọ̀túnba Gbénga Adélékè, Yínká TNT ló sọ̀rọ̀. Ẹ káàárọ̀. Mo rántí pé ẹ ṣeun o, mo ti dúpẹ́ lọ́wọ́ yín o, Ọlọ́run á bá mi pọ́n yín lé o, ẹ kú tọ́jú mi. Mo rántí pé nígbà tẹ́ fi award yẹn lọ̀ mí, mo béèrè question kan lọ́wọ́ yín. Mo ní táwọn èèyàn bá bi yín pé kí ni Yínká deserve, kí ló dé tẹ́ fi sọ pé kí Yínká wá gba award àbó deserve award. Mo ní kí lẹ máa sọ. Mo tún wá ojú táyé lẹ́wà o, ẹ wà live báyìí o. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè lọ́wọ́ yín, kí ni nǹkan tẹ́ fi pé mo ṣe, kí ni nǹkan tẹ́ fi pé mo fi deserve award tẹ́ fún mi. Lọ́kọ̀ ara yín, ìjẹ́ ní justification láti fún mi láwọ́dì, ìjẹ́ tí Ọlọ́run bá pè yín lé ní pé wá nǹkan tó ṣe yìí defend ẹ̀, kí lẹ máa sọ. Anyway, olóòtú Yèyé Yínká TNT kì í ṣe ẹni tí àwọn èèyàn mọ̀. Ọ̀yàn mọ̀ yín lóko, ọmọ yín everywhere, ọmọ yín gbòòrò. Nígbà tí a máa select, a máa nominate yín fún award Oòduà Special Recognition Award Ilé Ifẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin, àwọn kọ́mítì wọ́n decide pé ẹni yìí ó kájú láti wà lára àwọn ọdún wa ní ọdún yìí. Tí ní ìdí ẹ̀dẹ̀ ni pé àwọn náà ti ń follow program yín, ọ̀pọ̀lọpọ̀ ilé lẹ́ti tún ṣe pẹ̀lú ìmọ̀ràn. And a lot of comments, tá máa ń rí, tá bá ń wo program yín, tá bá ń follow àwọn comments, gbogbo àwọn followers yìí ọmọ ń dúpẹ́ ni o. Obìnrin á dúpẹ́, ọkùnrin á dúpẹ́, àní àǹtí Yínká TNT. Ẹ ṣe gan ìmọ̀ràn tẹ́ fún mi. Ẹlòmí àtẹ̀lé òun fẹ́ lọ pókun só. Ẹlòmí á ní pé léwu ti dé, oníléwu ti ó ti dàrú, ó fẹ́ dàrú. Bọ̀ torí ìmọ̀ràn yín ló fà á tó ẹ pé lẹ́yìn iléwu ti wà, ó ti tútò padà. Ẹlòmí á fẹ́ pé òun ò tiẹ̀ lè pókun só mọ́ torí ọkùnrin, torí ìmọ̀ràn tó ń ti gbà lórí lọ́dọ̀ àti Yínká TNT. Àìmọ̀ ilé lẹ́tún ṣe, àìmọ̀ ilé ọ̀dẹ̀ lẹ́tún tò. Àádẹ́ ń fọ́lọ́ yín àti obìnrin ń ṣe. Àyàdẹ̀ ń gbogbo comment lọ́dọ̀ àwọn followers yín dáadáa lórí Facebook àlórí program yín. Àní ìdí èyí kò sí nǹkan tí a lè ṣe jà wípé ká rò pé ẹni yìí o, àmì ẹ̀yẹ yìí o, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí gbogbo Nàìjíríà mọ̀ pé agbé ẹni wá sí ilé Ifẹ̀ láti wá fún ní àmì ẹ̀yẹ ètí ń ṣe Oòduà Award. Ẹ ṣé gan. Ara kọta wò nìyẹn o, tàrí nìyẹn o, láti ètò màrè. Ẹ ṣeun. Ẹ ṣé gan, mo dúpẹ́ Ọlọ́run á pọ́n yín lé. Owó tí mo promise mi tí san o, bọ̀ mo máa san lẹ́ni lágbára Ọlọ́run. Ẹ ṣé gan o. Láṣẹ Èdùmàrè, láṣẹ Èdùmàrè, láti wá ṣe. Ẹ ṣeun. Láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun. Ṣé wá rí wípé tí máa sọ pé mo dedicate award fún àwọn èèyàn, fún àwọn fans mi, ṣe rí pé kò burú jù. Ẹ gbọ́ nǹkan tó sọ, wọ́n ní ọ̀rọ̀ táwọn tún máa ń gbọ́ lẹ́nu àwọn fans mi, àwọn comment táwọn ń rí, àwọn oríṣiríṣi nǹkan táwọn ń gbọ́
so òun ni mo yẹ sọ pé award ẹ̀yin lẹ ní torí ẹ̀yin lẹ make Yinka TNT ẹ jẹ́ n pè ní kejì wọlé tí n bá ti wá pè ní kejì wọlé máa wá bẹ̀rẹ̀ ọpẹ́ yẹn ní pẹrẹwu. Yomafa TNT ló ń pè yín o. Ẹ káàárọ̀ mo ti mọ̀ pé ní nọ́mbà mi torí mi náà ní ọba. Yes, ìgbà tí ẹ káàárọ̀ ẹ ṣé ẹ kú tọ́jú mi. God bless you. Ọlọ́run á bá mi túbọ̀ dúró tì yín. Ìgbà tẹ́ nominate mi fún award ńgbà yẹn tẹ́ ní káwọn èèyàn máa vote. Mo béèrè question kan lọ́wọ́ yín. Mo ní táwọn èèyàn bá wá bi yín pé kí ni reason tẹ́ ṣe mú ọmọ yìí. Mo ní kí lẹ máa sọ. So question náà do ẹ dá mi lóhùn o but mo tún wá fẹ́ ẹ wà live báyìí o mo fẹ́ béèrè question yẹn lọ́wọ́ yín again táwọn èèyàn bá wá béèrè lọ́wọ́ yín àbí tọ́lọ́run bá pè yín lẹ́ni tó ní award tẹ fọ́mọ yìí kí ló fi deserve ẹ̀ kí lẹ máa sọ. tí a bá wò ní méní méjì mẹ́ta mẹ́rin márùn-ún tá a bá ń kà sílẹ̀ a lè kà tán award yẹn kò wá kí ṣe pé bóyá Yomafa nìkan gbogbo àgbáyé ni wọ́n nominate Yinka TNT kò ṣàwà nìkan tó rí pé Yomafa Global Award la pè é tí a sì ní ẹ̀ka káàkiri àgbáyé àtòyìnbó tó bá wá sí ìtàṣe láti ẹ̀rọ òyìnbó ń bẹ̀ ìtàṣe láti ẹ̀rọ àwọn òyìnbó ń bẹ̀ Yinka TNT ètò kan tí Yinka TNT gbélẹ̀ tí Yinka TNT ṣe kò pé méjì káàkiri tó bá wò ètò yẹn kẹ̀dẹ̀rẹ́ nípa bóyá ìyàwó ilé wọ́n bára wọn sùn wọ́n ṣe ń bára wọn sùn bóyá lókólógbò ẹ lè máa wo bí àìsọkúsọ pọ̀tù ọ̀pọ̀lọpọ̀ ilé ni ètò yìí ti tún ṣe àti ilé kọmíṣánná o àti ilé gọ́vnà o àti lọ́balọ́ba o àti níjòyè o ó ti tún ọ̀pọ̀lọpọ̀ lè ṣe ẹ rí pé ètò yìí a lè gbọ́ nínú ìjọ tá à ń lọ bàbá àti ìyá tó bí wa gan wọn ò lè kọ́ wa bó ṣe gbóbìnrin sùn wọn ò lè kọ́ wa bó ṣe gbóbìnrin ṣe wọn ò lè kọ́ wa bó ṣe gbóbìnrin wùwà wọn kàn máa kọ́ wa pé fẹ́yàwó tọ́jú ìyàwó ẹ̀ tọ́jú ọkọ ẹni wọn ò lè sọ pé báyìí tí wọn bá ìyàwó ẹ̀ sùn ọ̀pọ̀lọpọ̀ wa kẹ̀dẹ̀ rí tàbá mú ìta lálẹ́ ń ta tàbá kí àlèmọ́lẹ̀ bàbá ti máa ń bá rí sùn ó yàtọ̀ láwọn báyàwó wa sùn lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin á ṣe súkẹ́súkẹ́súkẹ́ káàdẹ̀ mọ̀ pé nǹkan burúkú gbáà tó ń dayé ọmọ ẹ̀dá rú ni tó sì ń dalé rú ni. pé tẹ bá wo ọ̀rọ̀ yẹn dáadáa tẹ bá wo ẹni pé gbogbo àwọn èèyàn tí wọ́n ń gboko sí ọmọ ẹ̀dá aláyẹ kan tí ò kì í gbọ́ program Yinka TNT nítorí pé kí ni ó máa ń kọ́ni lọ́gbọ́n ó máa ń jẹ́ kí ilé wà kí ilé sọ́lì kí ilé dúró dáadáa kí ìdílé dúró dáadáa kí ìyàwó mọ àṣìṣe ẹ̀ àti ohun tó yẹ kó máa ṣe kí ọkọ náà mọ àṣìṣe ẹ̀ àti ohun tó yẹ kó máa ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ kò dẹ̀ sí ẹni méjì náà ẹyẹ méjì òjàṣà tó ń ṣerú ètò bẹ́ẹ̀ yẹn nínú ìjọ tá à ń lọ mo sọ lẹ́ẹ̀kan wọn ò lè bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ tí èèyàn bá ṣègbéyàwó sex nínú 100% ó kópa 90%. àwọn pásítọ̀ ní bá wa sọ àwọn àfọ́ ní bá wa sọ babaláwo ní bá wa sọ àwọn òbí wọn ní bá wa sọ àwọn ọ̀rẹ́ wọn ní bá wa sọ wọ́n ti Yinka TNT nìkan ní ẹni tí Ọlọ́run ránṣẹ́ tọ́lọ́run yàn tọ́lọ́run ṣe lógo láti máa bá wa sọ wípé báyìí nǹkan tó ń da lérú rè ẹ̀sìn ọkọ. irú àwọn èèyàn míì ṣe ètò yẹn àwọn èèyàn míì náà ti ń ṣètò yẹn wọ́n ń ṣètò yẹn. wọ́n kọ́pì Yinka TNT ni ó dẹ̀ dábẹ́ nǹkan dáadáa la máa ń kọ́pì Yinka TNT ló bẹ̀rẹ̀ kò tí ì sẹ́ni tó kọ́ ṣe ẹ̀ tó kọ́ máa bẹ̀rẹ̀ ẹ̀ nìyẹn tí èèyàn bá ń ṣe nǹkan tí ò da èèyàn ní kọ́pì ẹ̀ tó pé Yinka TNT ń ṣe làwọn míì náà ṣe bẹ̀rẹ̀ sí í ṣe ó dẹ̀ dábẹ́ ó dàbí kí wọ́n máa gbé àṣà Yorùbá lárugẹ ni ìgbà tí Yomafa kọ́kọ́ bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà yẹn náà làwọn míì ti bẹ̀rẹ̀ sí í ṣàwọ́ọ̀dù táwọn míì ṣe tí wọ́n ti gbé tẹlifíṣàn jáde nípa àṣà Yorùbá Yomafa náà lọ́kọ́ bẹ̀rẹ̀ so ìdínú Yinka TNT ìdínú gbogbo wa ni pé àwọn kan náà ti ń bẹ̀rẹ̀ mọ kókó bẹ̀ ni wípé ìdí tá a ṣe fún láwọ̀ tá a ṣe celebrate ẹ̀ ni wípé ilé ọ̀pọ̀lọpọ̀ ilé tó ti dàrú tán ní ètò Yinka TNT ti tún ṣe Yinka TNT kì í ṣépè fún yàn lórí program ẹ̀ kò kí ń bú èèyàn lórí program ẹ̀ kò dẹ̀ kí ń sọ̀rọ̀ ẹ̀ láì dá lórí program ẹ̀ bí kò ṣe pé láti tún ilé ṣe láti tún ilé tò láti jẹ́ kí gbogbo nǹkan tó lọ déédéé nínú ilé kó máa lọ déédéé àti ilé tó kù díẹ̀ káàtó fún nípa ìbálòpọ̀ á sọ bó ṣe máa ṣèrè bó ṣe máa ọ̀nà tó máa gbà rí tó bá rẹ̀ tọ́kẹ́ bá ló yá gbìyànjú láti ṣe fún tí ọ̀rẹ́ bá ló yá gbìyànjú kò ń ṣe owó nìkan kò ń ṣoúnjẹ nìkan wí kò ṣe pé kí ilé yẹn kó tòrò nǹkan tá a wò ní méjì ó ń gbà wá níbi oṣù 7 sí 8 tí a fi wò pé arábìnrin yìí lóòótọ́ ó yẹ lẹ́ni tí yóò máa fún ní award ẹ̀yẹ tí Yorùbá máa ń pè ní àmì ẹ̀yẹ Yomafa Global Award so ó deserve lọ́pọ̀lọpọ̀ nígbà tẹ́bá wò pé lóòótọ́ ni pé ṣé nǹkan tóbìnrin yìí ṣe ṣé ó ń da lérú ni àbò ń tún lé ṣe a rí pé ó ń tún lé ayé ọmọ ẹ̀dá ṣe ni láti wò pé ó deserve láti celebrate ẹ̀ nǹkan tí mú kí Yomafa Global Award celebrate láti fún ní best social media influencer
2023 nǹkan tó fà á gangan nìyẹn o. ẹ ṣé, God bless you. Ọlọ́run á bá mi dúró tì yín. ẹ ṣé gan, mo dúpẹ́ pé ẹ tún clear. ẹ ṣé gan. Now ẹ̀yin èèyàn mi, ẹ káàárọ̀ ṣe dáadáa ni mo bá yín. Ẹ kú bójú ọjọ́ ṣe rí. Mo sì máa padà wá tún wá ṣe show Gbankanbi ní aago around 3 o'clock. But mi ìfẹ́ jẹ́ kí n da show yẹn pọ̀. Ọpẹ́ ọ̀tọ̀, show mi ọ̀tọ̀. Mo sì ń padà bọ̀ wá ṣe another show títí ìrọ̀lẹ́ tó tún máa ya àwọn èèyàn lẹ́nu díẹ̀. Mo dúpẹ́ pé òkun. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Gẹ́gẹ́ bí mo sọ, mo dedicate award fún ẹ̀yin olólùfẹ́ mi ní gbogbo àgbáyé. Gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Yinka TNT. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ kí Yinka TNT kó dúró. Gbogbo ẹ̀yin tẹ́ ń ti Yinka TNT lẹ́yìn tẹ́ ti lójú. Gbogbo ẹ̀yin tẹ́ ń channel course Yinka TNT. Gbogbo ẹ̀yin tí nǹkan tí Yinka TNT ṣe tó wú yín lórí. Mo dedicate award fún yín pé ẹ ṣé, mo dúpẹ́. Ṣáájú nínú ọpẹ́ mi, mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ màmá mi, yèyé Yinka, yèyé abiyamọ. Ìyá ni wúrà iyebíye tí a kò lè fowó rà. Ó lóyún mi fóṣù 9, ó pọ́n mi fọ́dún 3. Ìyá ni wúrà iyebíye tí a kò lè fowó rà. Mo ti wá sí London ìyá pẹ̀lẹ́, ṣàfọ̀rọ̀ mi sọ́kàn rẹ̀. Láìpẹ́ èmi náà á tún padà, lágbára mẹ́ta lọ́kan. Ìyá mi, ìyá Yinka, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ ṣeun gan. Ẹ ṣé, mo dúpẹ́. Ẹ kú ìtọ́jú mi. Ẹ kú ìfọmọ ènìyàn ṣe, ẹ kú àtìlẹ́yìn mi, ẹ kú ọ̀já tẹ́ fi ń pọ̀n mi, ọ̀já náà kò ní já. Ọlọ́run á túbọ̀ bá mi dà yín lágbà. Ẹ jẹun ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́. Ẹ nídìí ìyá tí ń fi àìsàn jẹun ọmọ. Ọlọ́run á bá mi tún lọ́rọ̀ ẹ̀mí yín. Ọlọ́run á tún jẹ́ kẹ́ máa jẹun ọmọ jù báyìí lọ. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Mo fẹ́ ṣe ọpẹ́ yẹn pápápá. Ẹ ṣeun. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ẹbí mi tó kù. Àbúrò mi Yomi, ó ṣé gan, kú tọ́jú mi. Hamid, ó kú tọ́jú mi. Ṣadé, ìyàwó mi, the one and only, ó ṣé gan. Ṣadé Àlàdé, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀, ó ṣeun. Ahmed, honorable, ó dúpẹ́. Ó sì máa ṣiṣẹ́ yẹn tó máa wá sọ fún mi pé ó ti ṣe o. Torí mo dẹ̀ ti sọ fún ẹrú ọmọ tó máa fẹ́ o. Má lọ fẹ́yàn kúkú, èèyàn tó ga bí tèmi ni o. Ó ṣé gan, mo dúpẹ́, ó kú tọ́jú mi. Mo dúpẹ́ lọ́wọ́ Mọ́mí tí ẹ ṣé, ẹ kú àkẹ́sí. Mọ́mí Tolú, àwọn màmá mi náà nìyẹn. Màámi, ẹ ṣé, mo dúpẹ́. Ẹ ṣé o. Ẹ ṣé, mo dúpẹ́. Ẹ kú tọ́jú mi. Àti gbogbo àwọn ẹbí mi tó kù tí mi ò lè dárúkọ. Kì í ṣe ti ojúsàájú mi fẹ́ kí kíní yẹn pẹ́. Kì í dẹ̀ ṣe pé bóyá mo kóyan yín kéré àbí bóyá mo take yín for granted. Gbogbo yín náà ni mo mọ̀ pé nífẹ̀ẹ́ mi. Ìyá Ìjẹ̀bú, gbogbo yín ẹ ṣé, ẹ kú tọ́jú mi. Màá máa rí yín bá, màá jọmọ fún yín pẹ́pẹ́pẹ́. Bó ṣe wù kẹ́ pẹ́ tó láyé, ẹ ní mo sàárè mi, ẹ ní fojú sunkún mi. Ẹ wá ní jẹ oúnjẹ mi nínú àìsàn, ẹ ní jẹ oúnjẹ mi nínú hílà yìí lo lágbára Ọlọ́run. Láti ìgbà tẹ́ ti bí mi, ọmọ ayọ̀ ni mo jẹ́ fún yín. Mi ò fa wàhálà wá bá yín rí. Mi ò tọwọ́ sí nǹkan rí. Ẹ gbọ́ nígbà tí mo tiẹ̀ ní opportunity tí mò ń fly tó oníkálùkù ń ṣe nǹkan tó wù. Mi ò wá nǹkan tí ò sọnù lọ́wọ́ mi rí. Mi ò lójú kòkòrò kí lọ fà á rí. Ẹ ní cause láti banújẹ́ pé bóyá ẹ lọ́pọ̀ ọmọ ẹ̀ wá bí o, ó ti ṣe báyìí o. Mi ṣe rí. Ọlọ́run ò wá ní jẹ́ kí n ṣe níbi tí ẹ ti ń dẹbẹ ṣe ń dàgbà yìí. Ẹ wá ní fìbànújẹ́, ẹ ní fi lo ilé èyí tó kù nínú ilé ayé yín lágbára Ọlọ́run. Bẹ́ ṣe ń rí mi tínú yín dùn, inú yín máa dùn láíláíláí ni. Èmi náà, ẹ̀yin náà dẹ̀ wá ní ìbànújẹ́ fún mi. Ọlọ́run á jẹ́ kẹ́ pọ̀n mi pẹ́ títí. Mo wá mú ọpẹ́ mi, mo mú lọ sọ́dọ̀ àwọn tó jẹ́ olùtọ́jú mi, tí àwọn náà ṣe olùtọ́jú mi. Mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ mo ti dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún mi láwọ́d. Àwọn kábíyèsí o, Ọọ̀ni of Ifẹ̀. Mo kọ́ba níwọ̀n ẹgbẹ̀fà o, mo tẹríba níwájú bàbá o. Ẹ ṣé, ẹ kú tọ́jú mi. Ọlọ́run á jẹ́ kí n rí yín pẹ́. Yèyé Lájé, Ìyá Alájé Òdùà, Madam Tóyìn, Yèyé Tóyìn Kọ́ládé, ẹ ṣeun. Ìyá Aládùúrà, gbogbo ìgbà tó bá ti ń bá wọn sọ̀rọ̀ báyìí, kó tó sọ àdúrà ni, àdúrà yìí pọ̀. Àdúrà tẹ́ ẹ ṣe lórí mi ní agbára Ọlọ́run á wá sí ìmúṣẹ. Nǹkan tí yín náà, ìbàjẹ́ ò ní bá nǹkan tí yín. Yèyé Tóyìn Kọ́ládé, àwọn ọmọ yín ò ní dọmọ lọ́mọ, ẹ ní rójú ẹkún, ẹ ní lẹ́rẹ̀kẹ́ òṣè, ẹ ní dárànràn ò ní dá yín. Ẹ ṣé, mo dúpẹ́, ẹ kú tọ́jú mi mà.
ẹ ṣeun gbogbo ibi tẹ́ni wá ní February àjọ máa ṣe ajédè yẹn ni lágbára Ọlọ́run ẹ ṣeun mo dúpẹ́ o mo dúpẹ́ ẹ ṣé ẹ kú tọ́jú mi o mo wá mú ọpẹ́ yìí mo mú lọ sọ́dọ̀ àwọn bàbá mi ní Èkó mi ti ẹ̀ mọ̀ bí tí mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ ọpẹ́ yẹn mo dúpẹ́ lọ́wọ́ olórí ọmọ ọba Akilẹ̀ níjẹ̀bú Òde Alhaji Wasiu the ultimate Marshal mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun sà àṣírí yín ò ní tú ìmọ̀ta ìmọ̀ ẹni bí kò ní dalẹ̀ lórí yín wọ́n ní ìmọ̀ tú ìmọ̀ ẹjọ́ ìmọ̀ ẹni ní kì í kalẹ̀ ìmọ̀ tí alákan bá ti dì omi gbóná ni máa ń tu ìmọ̀ta ò ní jọ lóyìn lórí ní agbára Ọlọ́run ẹ ní fi ọmọ ṣe oyè ní agbára Ọlọ́run ẹ ní ṣubú dànù ẹ ní kúkú òjijì ẹ ní bá wọn kúkú àwọ̀kú ìyàwó yín náà mo dúpẹ́ o yèyé Ọlárọ́pò Marshal ẹ ṣé ẹ kú tọ́jú mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin náà ò ní rí kú ọmọ o ní agbára Ọlọ́run ẹ jọ gbó ẹ jọ tọ́ ẹ jọ fi ewu pawó ẹ fèrèkì jẹja tútù wọn ẹ ní gbọ́ kú ọkọ náà ò ní gbọ́ kú yín àti yèyé Rọ́pò àti Alhaji Marshal mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ẹ kú tọ́jú mi MC Olúọmọ MC Olúọmọ MC Olúọmọ Akínsọ́yà mo dúpẹ́ o gbogbo èèyàn bá ń dúpẹ́ lọ́wọ́ MC o mi ò rírú ìfẹ́ yìí rí o ní agbára Ọlọ́run òkè òkè lẹ máa lọ ẹ ní ṣubú dànù àṣìta ọfà àṣìta ìbọn kò ní mú yín ní agbára Ọlọ́run ohun tó wù yín ò ní pa yín lára ohun tó ń pa yín lára kò ní wù yín gbogbo nǹkan tó bá wù yín ló máa lérè fún yín gbogbo nǹkan tó bá lérè fún yín ló máa gbé yín ró nítorí irú ènìyàn tẹ́ jẹ́ Ọlọ́run á wò àánú Ọlọ́run ò ní tilẹ̀kùn mọ́ yín gbogbo bí tí ẹ ti mú owó náà àbùdíní tolóko àbùdíní tọlọ́sà Ọlọ́run á máa bùkún fún yín ẹ ní pọ́n ní agbára Ọlọ́run ẹ ní pọ́n ẹ ní ṣubú dànù ẹ ní ríkú ọmọ ẹ ní fẹ̀yìntì sunkún ọmọ bàtà bànújẹ́ bàtà ọ̀fọ̀ wọn ò ní bọ́ sẹ́nu ọ̀nà yín ayé ò ní kí yín ní ìkí yẹ̀yẹ́ ibi tẹ́ wá lọ yẹn bí gíga láyé yín Ọlọ́run á mú yín débẹ̀ á mú yín dúró mo dúpẹ́ lọ́wọ́ yín o MC Olúọmọ mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín èmi náà wà ní jọra mi lójú ẹ̀mí ìgbéraga bá tọ́lọ́run bá fẹ́ ba ayé èèyàn jẹ́ á fún ní ẹ̀mí èmi ni mo tó báyìí èmi ni mo dà báyìí á fi ẹ̀mí ìgbéraga á gbé wọ̀ á gba ìwà lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ò ní gbà wà lọ́wọ́ mi ní jọra mi lójú yín ẹ̀mí ìgbéraga ò ní bà lé mi ẹ̀mí èmi ni mo tó báyìí kò ní bà lé mi ní agbára Ọlọ́run àjọ ṣe pẹ́ Ọlọ́run á bá mi dúró tì yín tọmọtọmọ àti ìyàwó àtọmọ Ọlọ́run á bá mi dúró tì yín mi ì mọ orúkọ ìyàwó yín yẹn ìyàwó yín kí lorúkọ wọn mi mo dẹ̀ fẹ́ bèrè orúkọ mo dúpẹ́ lọ́wọ́ yín o màdámù mọ̀pẹ́ yín ni mò ń bá wí tẹ́ wá tí tajọ máa ń sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run á bá mi dúró tì yín Ọlọ́run á bá mi dì yín mú ẹ ní fojú sunkún ọmọ àti gbogbo àwọn ìyàwó tó kù náà ẹ ní fojú sunkún ọmọ o ọmọ yín ò ní dọmọ lọ́mọ ọ̀dẹ̀dẹ̀ yín ò ní dọ̀dẹ̀dẹ̀ ọlọ́dẹ̀dẹ̀ àṣìta ìbọn ò ní bà yín ẹ ní jọ ẹni tó ń wá ẹ̀dẹ̀ ní múlẹ̀ ti wèrè mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan mo dúpẹ́ lọ́wọ́ Kúdẹ̀tì igbákejì mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun ẹ kú tọ́jú mi o mo dúpẹ́ lọ́wọ́ Sego mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun ẹ kú tọ́jú mi Koko Zaria mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun ẹ kú tọ́jú mi Baba London Uncle Kesh mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun ẹ kú tọ́jú mi Abasha mo dúpẹ́ o ẹ ṣeun o ẹ kú tọ́jú mi Ṣeun mo dúpẹ́ ẹ ṣeun ẹ kú tọ́jú mi Muhammed and Haruna ẹ ṣé ẹ̀yin ọlọ́pàá ẹ ṣeun mo dúpẹ́ ẹ kú tọ́jú mi Johnson mo dúpẹ́ ẹ kú tọ́jú mi Ọláṣílé torí tí n bá dárúkọ Sílé wàhálà ogun lè so mo dúpẹ́ o ẹ kú tọ́jú mi gbogbo ẹ̀yin tí mi ò bá dárúkọ kì í ṣe ti ojú ṣáájú o kì í ṣe pé mo jọra mi lójú mi ò rántí orúkọ yẹn ni o gbogbo yín ni mo kí o ẹ ṣé mo dúpẹ́ ẹ kú tọ́jú mi o Alhaji Malaika ẹ ṣé o Adio Malaika ṣé orúkọ wọn nìyẹn ẹ ṣé mo dúpẹ́ ẹ kú tọ́jú mi o gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín o mi ò ní jọra mi lójú lọ́wọ́ yín ẹ ṣeun mi lè dárúkọ gbogbo yín tán mi ì mọ bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ orúkọ yẹn mi ò lè dárúkọ ẹ̀tọ́ ẹ wo ìkúnlẹ̀ mi rèé ẹ ṣé mo dúpẹ́ ẹ kú tọ́jú mi o mo bá rúbúrúbú o
mo humble ara mi níwájú yín ẹ ṣé mo dúpẹ́ kú tọ́jú mi gbogbo nǹkan tó dá nínú ayé tiyín náà ìbàjẹ́ ò ní dé bá gbogbo nǹkan tó ti ń dán nínú ayé yín kò ní pùgbà kò ní padà wá dọ̀tí ẹ ní dọ̀tí ẹ nínú gbàdú ọmọ aráyé ẹ ní ṣubú dànù ẹ ní dáràn ò ní dá yín gbogbo àwọn ọmọ yín ló máa ṣoríire náà máa jèrè gbogbo àwọn ọmọ yín náà máa múnú yín dùn ní agbára Ọlọ́run ẹ ní fọwọ́ ara yín gbọ́mọ sí ẹ máa fẹ̀yìntì jẹun ọmọ ni ẹ ní kúkú òjijì gbogbo yín pátá mo dúpẹ́ o gbogbo èèyàn bá mi dúpẹ́ lọ́wọ́ MC ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ẹ ṣáà máa bá mi sọ thank you o mi ò rírú ìfẹ́ yìí rí o ẹ ṣé mo dúpẹ́ o aṣọ yìí yín ò ní fàya ayé ò ní tepo sí àlá yín lágbára Ọlọ́run ẹ nínú gbàdú ọmọ aráyé o mo wá mú ọpẹ́ mi lọ sọ́dọ̀ àwọn màmá àti gbogbo àwọn tó celebrate mi lórí Facebook àti gbogbo àwọn fans mi mo dúpẹ́ lọ́wọ́ màmá Erelu Àbíkẹ́ Adé communication ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ màmá Esabod màmá Abọ́dẹrìn màámi bá mi wí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìyá àtọmọ náà bá mi wí màmá náà ló máa ń bá àwọn ọmọ wí Ọlọ́run má ṣe mí ní ẹni tí ara ẹ máa kọ ìbáwí Ọlọ́run má jẹ́ kí wà ní ipò tí wọ́n fi nílé bá mi wí báyọ̀ ọmọ bá ti tàsẹ̀ gẹ̀rẹ̀ bàbá màmá náà máa kọ̀lẹ̀ tó ọ̀dà ni màmá mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé fún ọjà tẹ́ fi ń pọ̀ mí ẹ ṣé nítorí pé ẹ jẹ́ kí n tẹsẹ̀ àgẹ̀rẹ̀ àbí kí n lọ rìn síná kẹ́ tó pè mí padà mo dúpẹ́ lọ́wọ́ yín màmá Esabod mo dúpẹ́ lọ́wọ́ yín màmá Àbíkẹ́ Erelu communication mo dúpẹ́ lọ́wọ́ yín màmá Adébímpé aláṣọ àdúrà nígbà tí mo tiẹ̀ lọ sí party mọ́mí Adébímpé pè mí wọ́n ní àwọn rí mi pé mò ń ṣe mò ń wà bẹ́ni pé mi ò wà comfortable mi ò ṣerú ẹ̀rí ni so wọ́n láwọn rí mi wọ́n láwọn fẹ́ wọ́n wá ń pè mí pé kí fọkànbalẹ̀ ṣe báàrin àwọn MC mo wà kò sí nǹkan tó máa ṣe mí pé ìgbà tó ní kí n lọ náwó gan ṣe ni mò ń wo bẹ́ni pé àwọn rí pé ó dàbẹ̀ ni pé kíní yẹn mi ò ṣe rí lóòótọ́ ni mọ́mí Adébímpé ò fìgbà kọ́kọ́ fi rí sílẹ̀ mọ́ ṣe ń pè mí mẹ́sàn-án ń pè mí mẹ́wàá pé are you okay wọ́n sì pè mí darí láàárọ̀ yìí ṣó ti délé ṣó ti rest sun o màámi Adébímpé ayé yín ò ní bàjẹ́ àwọn ọmọ yín ò ní dọmọ lọ́mọ ẹ nílùgbàdo ọmọ aráyé Ọlọ́run á jẹ́ kẹ́ máa dán sí ọkọ ọba àdàbọ̀ ò ní ṣayín lẹ́sẹ̀ ní agbára Ọlọ́run ẹ ní dáràn ọ̀ràn ò ní dà yín ọ̀ràn ò ní dà yín mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn Kẹ́mi Abíọ́dún ẹjẹ máa rán mi létí Princess Ade ẹ̀yin èmi àti yín ti lẹ̀pọ̀ kò sí ẹ̀yin gan àwọn òpómúlérò TNT ni mo dúpẹ́ lọ́wọ́ yín Àṣàkẹ́ talk show Wọnúọlá ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ta ni mo tún máa dárúkọ o Eloquenza hello skincare ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín Kẹ́mi Abíọ́dún mo dúpẹ́ Àyìnkẹ́ Gold Dáre Olúwaṣeun fún mi Kẹ́mi Òjò Bárọ̀ gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn tó Ìyá Ìbàdàn ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín original Ìyá Ìbàdàn mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo comment gbogbo báwọn èèyàn ṣe celebrate award mi ni mo rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe àtẹ̀yin tẹ́ ẹ ṣe nǹkan rẹ̀ ò ní wọ́n nínú ilé yín nǹkan tó dáa kò ní wọ́n lọ́ọ̀dẹ yín ní agbára Ọlọ́run ẹ rí bá ti ṣe ẹ rọ́nà gbégbà ẹ rí jẹ ẹ rí mu ẹ rí inú ẹ rí lò inú yín á dùn ọkàn yín á balẹ̀ ẹ láyọ̀ lórí ọmọ ẹ láyọ̀ lórí ọkọ ẹ láyọ̀ lórí ara yín ẹ láyọ̀ lórí ilé ẹ ayọ̀ ní tẹ́ bá wọlé ayọ̀ ní tẹ́ bá jáde ní gbogbo ọ̀nà yín inú yín á máa dùn ni mo dúpẹ́ lọ́wọ́ yín mi ò mọ bí mo ṣe lè dúpẹ́ tán àbúrò mi Bukky Jesse mo dúpẹ́ lọ́wọ́ yín àti gbogbo àwọn tí mo lè dárúkọ tí mi ò mọ̀ tí mi ò rántí gbogbo yín àti gbogbo àwọn tó wá sí award yẹn pátá gbogbo àwọn ìlú mi kábíyèsí ìlú mi kábíyèsí Olúkàrẹ̀ ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yín o àti olórí Fọláṣadé ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run á bá mi túbọ̀ máa lọ́rọ̀ ẹ̀mí yín Ọlọ́run á bá mi wà pẹ̀lú gbogbo yín ìfẹ́ tẹ́ ní sí mi mi ò ní jọra mi lójú ẹ̀kọ́ tí wọ́n fi kọ́ mi Ọlọ́run ò ní ṣe mí ní adékòdèrè Ọlọ́run ò ní gba ìwà lọ́wọ́ mi Ọlọ́run kò ní gba ẹ̀tọ́ lọ́wọ́ mi Ọlọ́run ò ní jẹ́ kí n tasẹ̀ àgàrẹ̀ níwájú yín mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé mo dúpẹ́ gbogbo yín ni mo mọ̀re o mo mọ̀ fún yín o mo mọ̀ lóore o ẹ ṣé mo dúpẹ́ àwọn tó kù tí mi ò rántí àti dárúkọ wọn gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín o mi ì mọ̀ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ yín tán Flaky TV
mo dúpẹ́ lọ́wọ́ ẹ àbúrò mi ó ṣé gan mo dúpẹ́ ikú ò ní jí ọmọ pa lọ́wọ́ ẹ o ò ní fọwọ́ ẹ gbọ́mọ sí o ọmọ ẹ ò ní gbóná òdì kò ní tutù òdì òwò náà ò ní gbóná òdì o ilé ẹ ò ní túká ọ̀dẹ̀dẹ̀ ò ní dàrú o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ kì í ṣe olólùfẹ́ mi náà tí ọ̀rọ̀ ò tí ì yé mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ afẹ́nifẹ́re mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin àìfẹ́nifẹ́re mo dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run á bá mi gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ mi Ọlọ́run á bá mi kó sí yín nínú á bá mi rọ̀ yín lọ́kàn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o Decency Gbénga Ògúnfáyọ̀ àwọn yẹn tiẹ̀ ti di family mi àwọn yẹn bí náà ń jó òjò rọ̀ èyí TNT ni ìfẹ́ tọ́lọ́run fi sáàrin wa kò ní já mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣeun gbogbo ẹ̀yin fans mi Akànnì Ọláṣẹ́ ní ọmọ Fátúgà ṣe mo dúpẹ́ o ẹ ṣeun mo dúpẹ́ ẹ kú àdúrótì o màá máa rí yín bá o ẹ kú ìfọmọ ènìyàn ṣe o mo dúpẹ́ ẹ kú ìdòdìmú ẹ kú ìdílé mú o mo dúpẹ́ lórí lọ́wọ́ gbogbo ẹbí mi pátá lọ́wọ́ ọmọ lọ́wọ́ gbogbo ẹbí mi pátá ni mo ti dúpẹ́ ẹ ṣeun mo dúpẹ́ lórí gbogbo àmọ́ ti dárúkọ K1 the ultimate àwọn ni mo kọ́kọ́ dárúkọ ẹ mọ̀ pé àwọn làgbà mo ti dárúkọ ìran mo wá dárúkọ MC mo wá bẹ̀rẹ̀ sí ní dárúkọ Kúdẹ̀tì Siego Koko Zaria group kan nìyẹn group kẹta ni mo wá dárúkọ Màmá Erelu mọ́mí Esabod àǹtí Adébímpé mọ́mí Adébímpé aláṣọ àdúrà group kan náà nìyẹn ẹ jọ̀ọ́ gbogbo àwọn tí mi ò bá dárúkọ kì í ṣe ojúsàájú o kì í ṣe wípé bóyá mo jọra mi lójú o kì í ṣe àfojúdi o mi ò rántí ni o ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà Ọlọ́run mọ̀ yín Ọlọ́run mọ nọ́mbà lé yín mo dúpẹ́ mo wá dúpẹ́ lọ́wọ́ CEO Lomni àbúrò mi tòótọ́ ẹni tó ṣe àwọn aṣọ tí mo wọ̀ ní fún award mi méjèèjì bó tiẹ̀ jẹ́ pé mo sanwó ni àìmọye télọ̀ téèyàn máa sanwó fún tí ò ní bá bẹ́ẹ̀ bí mo ṣe pé mo ní CEO mo ní ajé ni mo fẹ́ wọ̀ ó ní ajé òun ò ṣe rí mo ní wàá ṣe léyìí bí mo ṣe fẹ́ rè èmi bẹ́ẹ̀ nǹkan ó tiẹ̀ tún ṣe ju bẹ́ẹ̀ mi tiẹ̀ ṣe rò lọ èmi kàn ní ajé ni mo fẹ́ wọ̀ ni mo dẹ̀ supply cowrie shells mo ní okay gba cowrie shells ajé ni mo fẹ́ wọ̀ gbogbo aṣọ yẹn mo fẹ́ kó jẹ́ ajé láti òkè délẹ̀ kan tí mo fẹ́ nìyẹn mo ní mi fẹ́ kí space kan wà ńbẹ̀ ajé ni mo fẹ́ wọ̀ ó dẹ̀ ṣe ju bí mo ṣe rè lọ CEO Lomni ọpọlọ ẹ ò ní dàrú o ò ní ṣeṣẹ́ fún ẹni tó máa jẹ́ kó olùgbàdo ọmọ aráyé iṣẹ́ tó máa gbé ẹ lékè tó máa gbé ẹ gborí ogun tó máa fún ẹ ní ògo àgbáyé ló máa ṣe ọmọ ẹ ò ní di ọmọ ọlọ́mọ mo dúpẹ́ lọ́wọ́ àbúrò mi ó ṣe gan mo dúpẹ́ pẹ̀lú bó o ṣe ní time ìwọ tó ń bá lọ́ba tó ń bá àwọn ìyàwó gọ́vnà tó dé ó ti ẹ̀ka ó tún drive ara ẹ wá sọ́dọ̀ mi ó ní ọmọ address mo ní o máa wá sílé wá dress mi níṣẹ́ ó dẹ̀ tún drive ara ẹ ó tún wá sọ́dọ̀ mi ó wò pé ta ni ẹ́ ó wò pé ó ìjámọ̀ nǹkan kan mi sí nínú àwọn category tó ń ṣiṣẹ́ fún ó rẹ́ra ẹ sílẹ̀ ó dẹ̀ ń drive ara ẹ ó ń drive ara ẹ wá sọ́dọ̀ mi ó ṣé mo dúpẹ́ God bless you mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo tún máa mú ọ̀rọ̀ yẹn mo tún máa mú padà again sórí MC mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun bàbá Igwe Ọláìyá mo dúpẹ́ lọ́wọ́ yín Igwe Ọláìyá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ẹ kú ìtọ́jú mi bàbá mi yìí àwọn yìí máa ń protect mi dákú ni wọn àtẹ́msí wọ́n máa ń protect mi bí ìgbà tá a bá ní ẹ̀ra ká ò gbúdọ̀ rìn mí báyìí béèyàn bá wò mí bó bá wò mí jù gan wọ́n lè kí gìbọn oníkan ló kí ló wò fún bẹ́ẹ̀ yẹn bàbá Igwe Ọláìyá àwọn àti MC àwọn yẹn ò tiẹ̀ ìfà wọ́n protect mi bí ẹyin ojú ni Igwe Ọláìyá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun sà màá máa rí yín bá o ẹ ṣe bàbá fún mi pé mi ò ní tẹ́ lọ́wọ́ yín mi ò ní tí mi ò ní dọ̀tí lọ́wọ́ yín mi ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀ mi ní jọra mi lójú mo tún máa mú ọ̀rọ̀ yẹn padà sórí MC MC mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ní dọ̀tí ibi gíga láyé yín MC ṣe kinní kan nígbà tá kúrò lọ́dọ̀ Màlẹ́kà tá lọ sọ́dọ̀ Pasuma wọ́n sọ fún mi pé ẹ jẹ́ kó máa gbé yín lọ ní àǹtí Yínká mo ní ẹ jẹ́ ń tẹ̀lé yín nígbà tí mo débẹ̀ ó tó stage kan ó wá dàbí pé àwọ̀ká mo ní anxiety mo ní shock ariwo yẹn wá ń get to me ó dàbí ẹni pé kí n scream mo wá pè wọ́n mo ní mò ń lọ wọ́n á ní kó máa gbé mi bọ̀ kí n tó lọ nǹkan kó ṣẹlẹ̀ lójú mi ṣé mo pé tí n bá ti rí bẹ́ẹ̀ máa sọ bí MC bọ́lọ̀ ṣe kẹ́ tó bó ṣe máa ń náwó tó àwọn ò mọ̀ pé mo píìkì kìíní á dẹ̀ yà wọ́n lẹ́nu pé mo sọ àwọn kan kóra wọn jọ síbì kan wọ́n wá mú owó wọ́n wá ń ju owó báyìí
bí MC ṣe rí wọn báyìí tó ojú ẹ̀ lọ síbẹ̀ báyìí tẹ́ bá rí bí máa yìí ṣe dìde ó fò dìde ní pé irú rubbish wo nìyẹn tẹ́ bá máa náwó kẹ́náwó kí ló ní tẹ́ ẹ̀ dáwó ní pátí àwọn wo lẹ́ ń dáwó báyìí kí ni kan mo tún gbé fún torí téèyàn bá ṣe nǹkan tó dáa Ọlọ́run ò ní jẹ́ kémi ṣe àbòsí láì má sọ ó dìde gbùrù ó dìde tó faraya tó ń bínú pé kí ló dé irú rubbish wo nìyẹn tó túmọ̀ sí wípé tẹ́ bá rántí nǹkan tí mo sọ nípa pé mi ò ní káwọn èèyàn máa náwó ní pátí bó àti máa spray owó bẹ́ẹ̀ yẹn kò dáa mi ìdẹ̀rù pé MC rí show yẹn bọ̀ wọ́n dìde láàrin pátí yẹn wọ́n faraya táwọn èèyàn mú wọn dání wọ́n faraya pé àwọn oníkẹ́ máa náwó bọ̀ irú pátí ta ló máa wà lórí ìjọ tẹ́ máa spray tẹ́ máa da owó sókè níbo wọ́n dìde wọ́n faraya tí wọ́n sọ̀rọ̀ gan mo wá wò wọ́n báyìí mo mú dání ló fi dà pé nígbà míì tẹ́ bá rí àwọn kọ̀ọ̀kan níbì kan ẹ jẹ́ ká máa caution ara wa torí èmi rí mo pick ẹ mi ìdẹ̀ mọ̀ pé MC máa react bẹ́ẹ̀ yẹn bó ń dẹ̀ ṣe react yẹn ó tún jẹ́ ìwúrí fún mi ó jẹ́ kí n wò ó pé nígbà míì tẹ́ ẹ bá meet ẹni tí mò ń sọ yìí ẹ mọ̀ wípé áńgẹ́lì tó ń rìn lórí ilẹ̀ ni honestly MC kò ní bàjẹ́ fún yín mo padà sórí wọn nítorí pé gbogbo ìgbé tí mo gbé tí mo ṣe dúró sí Èkó kò ṣẹ̀yìn wọn àti gbogbo àwọn tí mo dárúkọ yẹn nínú group wọn yẹn pàápàá MC Olúọmọ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ní dọ̀tí ẹ ti wà ẹ tún máa wà ẹ tún sì máa wà sí ní agbára Ọlọ́run bó ṣe máa rí ni Ọlọ́run á bá mi kẹ́ yín Ọlọ́run á bá mi máa mọ̀ yín á máa kún yín ní agbára Ọlọ́run ẹ ní jẹ̀jẹ̀kújẹ ẹ ní mùmùkùmù ẹ ní rìnrìnkùnrìn ibi tí ò bá yẹ kẹ́ ẹ dé tó bá máa pa yín lára Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ lójú ráyè débẹ̀ ibi tí ẹ bá yẹ kẹ́ ẹ dé tó máa bùkún fún yín tó máa gbé yín ga Ọlọ́run á bá mi pa gbogbo ọ̀nà mọ́ kẹ́ ẹ lè débẹ̀ ẹ wá ní múlẹ̀ ti wèrè ẹ ní lùgbàdo ọmọ aráyé mo dúpẹ́ o ẹ ṣeun fún gbogbo èèyàn gbogbo olólùfẹ́ mi nílé toko Kẹ́mi Òjò bá rọ̀ ẹ ṣeun ẹ kú ànáwọ́ sí gbogbo ìgbà ni ṣe lẹ máa ń fún mi bẹ́ẹ̀ ni wípé mo ṣiṣẹ́ owó pamọ́ sí yín lọ́wọ́ kẹ́ máa ti ṣe pé TNT ẹ gbà TNT ẹ lọ wákàntí yín TNT ẹ lọ wákàntí yín mo dúpẹ́ lọ́wọ́ yín iná ò ní tọ́wọ́ yín ẹ wà lára àwọn tí mo dedicate award yìí fún Kẹ́mi Òjò bá rọ̀ àti gbogbo àwọn fans mi tó kù Princess Ade ẹ fi mí lẹ̀ bí mo ṣe wà nílé bẹ́ẹ̀ náà ni ọmọ Àyìnkẹ́ Gold bẹ́ẹ̀ ni pé wọ́n ní mọ́ mi ni ẹ ṣeun mo dúpẹ́ Ọlọ́run á bá mi dúró tì yín fún gbogbo ẹ̀yin tí mi ò dárúkọ yín kì í ṣe ojúsàájú o kì í ṣe tàìmọ̀ kì í ṣe pé bóyá mi ò kà yín kún o mo gbàgbé ni ẹ má bínú ṣùgbọ́n mo recognize yín nínú spirit mi nínú ọkàn mi màmá yèyé Bímpé Aláṣàdúrà àti yèyé Erelú Àbíkẹ́ ẹ ti wá joyè báyìí ẹ ní fọmọ joyè o ẹ ní fọjọ́ iwájú yín joyè o ẹ ní fi ẹbí yín joyè o mo joyè tán níṣòro dé kò ní bá yín o oyè tẹ́ ẹ jẹ yìí ẹ fi yá ẹ fi rà ẹ fi ṣeun rere nínú ayé yín nínú ayé ọmọ nínú ilé ní orílẹ̀-èdè bó ṣe máa rí fún yín nìyẹn o mo dúpẹ́ o mo wá ń lọ báyìí abẹ ní bẹ̀rí àtẹ́lẹsẹ̀ a máa bẹ̀nà wò mo ṣì ń padà bọ̀ wá ṣe the main show tí mo fẹ́ ṣe ní around 3 to 4 o'clock mo ń padà bọ̀ wá ṣe yẹn mo kàn mú ọpẹ́ mi wá ẹ ṣé mo dúpẹ́ God bless you all ẹ káàárọ̀.